Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kí ló ń ṣẹlẹ̀ náà? Bí pé òjò jáde náà ká máa lọ, time ti lọ. Ó tí mọ̀, ṣèbí mi àti ẹ̀lájọ́ ń gbé nílé yìí. 1 hour lè máa bọ̀ síta níbi tó wà ẹ̀ tí mo rọ̀. I'm sorry. Ẹ má bù. Kí ló ń ṣe gan-an? Látẹ̀ẹ̀kan tàbí ti dúró. Ọgbọ́n tó bá ti pẹ́ jù bẹ́ẹ̀ wọ́n máa ti estate wa. Má lè tèyí ti estate wa kó dànù. Kò ní dà. Lórí burúkú. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ ò ṣẹ̀mí o. Ẹ ṣẹ̀mí rárá. Olórí burúkú yìí ló ṣẹ̀mí. Wèrè gọ́gọ́gọ́gọ́gọ́ ló ṣẹ̀mí. Ìwọ gba tútù. Ó gba tútù lọ́wọ́ mi láti 2 years ago. Aṣèrè ààrẹ okó kúrò ládìgbẹ́. Okó lọ Akímọ̀rìn. From Akímọ̀rìn okó lọ Toko. From Itoko okó wá bí. Kò síbi tó fẹ́ gbé. Kódà kó lọ Àbújá ni mo sọ nínú Aso Rock kó má gbé bẹ̀. Máa wọ́ bẹ̀ gba tútù mi èmi ni mo sọ fún ẹ. Olórí burúkú máa wẹ̀ tí gbogbo pátá ti pátá ẹ ti rin pátá ẹ ó ti rin wọlé lọ change pátá. Nítorí kó mọ 2,200 naira. Nítorí pé nǹkan yá ni owó yín. Ẹ wá wait wá báyìí. Orí wọn ní fòrẹ́ hàn mi kí n lè mọ orú èèyàn tó jẹ́ abẹ́gbọ́ 2002 ó ní wọ́n pè ní kọ́mẹ́ǹ dídẹ́dẹ́tù 2002 kì í ṣòwò ó ní wọ́n pè ní kọ́mọ̀ àbí bẹ́ẹ̀ kan owó ìyá gbọ̀n onálọ́mọ ń ràn owó ọ̀rẹ́ gbọ̀n náà ọmọ máa fi para. Kò ní dá fún ẹ̀fọ́ tó ṣe yẹn. Kò ní jẹ́ fún tó ṣe yẹn. Kò ní dá fún bàbá yẹn. Ṣé fẹ́ gbọ́? Mi ò mú tẹ̀yìn olórí burúkú ìsìtẹ́lẹ̀ wèrè tí mo fẹ́ tágẹ́ẹ̀tì gangan rè máa ṣọ́ gbogbo yín tẹ́ máa fi sùn lóru ọlọ́run gbọ́ má data sí yín lábẹ́. Má data sí bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n dún nìyẹn mi ni mo sọ bẹ́ẹ̀. Ó ti rògo. Onígbèsè mi rògo olórí burúkú èmi rògo fún a máa dé kóòtù torí ọ̀rọ̀ ẹ̀ ó máa sọ interest lórí tútù yẹn ó máa sọ interest. Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó. Ó jẹ́ gbàǹjẹ ni ẹ́ mo sọ kó o máa fò lórí òfurufú kò sí kí n má gbowó mi má gbà lọ́wọ́ ẹ̀ ṣáájú má gbà. Bọ̀dá Sàámú Bọ̀dá Sàámú Bọ̀dá Sàámú ni náà. Bọ̀dá Sàámú ṣe àdójú ìmọ̀ ẹ wò ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ fi ẹ̀kọ́ wọ̀nyí calm down Bọ̀dá Sàámú ẹ dojú ìmọ̀ mọ̀ Gbénga àbúrò yìí. Gbénga ni
ṣé wọ́n rí. èmi ni. ẹ dá o bá láàárọ̀ pé torí Ọlọ́run Gbénga ni. èmi ni. ìwọ tó jẹ́ pé orí ẹ̀ kò jù báyìí lọ orí ẹ̀ ti wá gùn wá pàpọ̀ wá lọ straight báyìí. wá ó ti dé àfa gọ́ọ̀sì àfa ládìí ẹ kágbọ́ náà tóbi. mi ò ṣàfà o. kí ló wá ń fi rùngbọ̀n ṣe. style ni bọ̀dá Sàámú style ni. style lélẹ́yìí. style ni. ó ní rùngbọ̀n yìí. bẹ́ẹ̀ ni. ẹ̀yin guys ẹ̀gbọ́n tẹ̀ ń wò yìí àwọn ló jẹ́ kí n kàwé o gbogbo nǹkan tí mo dà lé ní ẹ̀gbọ́n yìí ni ọlá Ọlọ́run ọlá wọn ni. lóṣù àlàyé tèmi ká ó ní mo ń kọ́ òun nígbà yẹn máa ń kọ́ níwèé kan gbà yẹn ìbàtàgbára wo wàá gbé bọ́ ó ní mo fi ràn lọ sọ́dọ̀ ọmọdé àti ọ̀tún. ẹ̀rọ yìí ní èrè ilé ó ní mo fi ràn lọ́dọ̀ ọmọdé àti ọ̀tún bùrọ̀dọ̀ ló bá parí ẹ̀. bọ́dá Sàámú mo ti dààmú gan mo ti wá yín o bọ́ ẹ dúró náà kí lẹ̀ ń ṣe báyìí. èmi náà wà ní complaint tèmi Ọlọ́run dẹ̀ ṣe yàrá bóun lórí àbí àbọ̀ kan lórí ẹni máa rí mi báyà lèmi náà kàwé. bọ́dá Sàámú company wo lẹ wà mo ti gbọ́n lájọ lẹ̀ ń gbà. àjọ tí mo máa ń gbà kò wá ṣe complain. I am the MD CEO of my company. Èmi mo ní. ẹ bá bọ́dá Sàámú ẹ tẹ̀ má wọrí bọ́dá Sàámú gbogbo nǹkan tó wà ní ìkáwọ́ mi òun ni mo fẹ́ ṣe fún yín even tí n bá lè ṣe tán máa gbìyànjú agbára mi máa help yín. lóòótọ́ bẹ́ẹ̀ ni bọ́dá Sàámú. o máa ṣe tó pọ̀ fún. bẹ́ẹ̀ ni torí gbogbo nǹkan tí mo dà yìí ẹ̀yin ni. mo tiẹ̀ ti rí nígbà tó ti gbé mọ́tò ti gbá mọ́tò báyìí tó fi ṣe sample mo ti rí pé ìwọ ló ní mọ́tò yàbí. èmi ni. ìbáyọ̀ kan tó ní náà ni. wọ́n ní tó méje. mọ́tò méje. bẹ́ẹ̀ni. méje Gbénga. ìyẹn túbọ̀ sí kó lè ra mọ́tò fún mi àbí. mo lè ra fún yín. mo bá ra mọ́tò fún mi. bẹ́ẹ̀ni. bọ́dá Sàámú abroad ni mò ń gbé mo máa padà ní ọ̀túnla ẹ make sure pé rí mi nílé. ó dáa. gbogbo nǹkan tó bá wà ní ìkáwọ́ mi mo máa ṣe fún yín. kò sí wàhálà. ṣé ti gbọ́ bọ́dá Sàámú. kò sí wàhálà. ẹ wò ó bọ́dá Sàámú. Ọlọ́run. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí káàdì mi lélẹ̀. ok. ẹ pe nọ́mbà yìí eléyìí ni o. eléyìí. yes but ẹ mú Akin Ògún dáadáa. mo bá gàtí Akin Ògún rẹpẹtẹ mú Akin Ògún. Akin Ògún níbi tí mò ń gbé yẹn but ẹ pe nọ́mbà mi. ẹ pè. Akin Ògún lẹ ń gbé. Akin Ògún ni. tí bá dẹ̀ ti ní Gbénga Délébò. Gbénga Délébò òun náà ni. Délébò. o ti tiri èmi mo kọ́ Gbénga Délébò nọ́mbà ẹ̀dẹ̀ rí nínú Akin Ògún. nínú Akin Ògún ẹ pè mí. wọ́n máa mọ̀ pé wọ́n. géètì yẹn lọ́ọ́ ti máa jẹ́ kí n wọlé. kò sí wàhálà. bọ́dá Sàámú ẹ wò ẹ jẹ́ n bá yín wá nǹkan kan. kò sí wàhálà. ẹ wò ẹ má jẹ́ kí n kà bọ́dá Sàámú ẹ gbà. ilé ìlú máa jẹ́ kí n mọ̀ pé gbogbo tó ń sọ lóòótọ́ ni pé kì í ṣe sàkámàǹdì torí tó o bá fún mi lówó tó o bá lọ tó máa lọ lórí burúkú ní oyà mọ́tò mọ́mí tí màá sọ ni ẹ̀ máa ní àwèrè ó ń gbá mi àmọ́ eléyìí bọ́dá Sàámú ó ti jẹ́ kí n mọ̀ pé bọ́dá Sàámú nọ́mbà yẹn ló wà important o nọ́mbà yẹn ló wà important kẹ́ pè mí ṣe ti gbọ́. ó dàbọ̀ bọ́dá Sàámú ó dàbọ̀ yes sir. mo tẹ́ fẹ́ lọ ṣe nírú ọ̀nà yìí o àwọn olórí burúkú kan ni mo kú ọ̀lọ́dún ẹ̀mí ẹ̀ kó tó di pé mo bọ̀ bí. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. ọlọ́ba tòbí lọ́ba o. mo wá tútù lọ mo ń jà torí tútù ó tún wá fún mi ládùúrú owó yìí kò sí bó ṣe lè wù kó rí tí bá rí ẹ lọ́la mo mọ̀ pé máa gbé jíìpù kọ́kọ́ máa gbé jíìpù kọ́kọ́ òlé ẹ èmi fúnra ara mi mo jákú. ẹ jáde fún ẹ ṣèkì ọlọ́run tó kù sí ẹ lórí ìlú. tó ló máa rí mi sìn tó máa ní mi ní kọ́bọ̀ lọ́wọ́ gbogbo ohun tí mo wọ̀ náà mo kú ya ni bóyá àfiṣe ni gan kù tiẹ̀ yé mi má dá ní 2000 ní àkáǹtì. Bambe Allah. 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 Kí ló dé? Ẹ wo, tẹ́ bá fún mi ní ìborùn orí yín, kíákíá ni màá dà borí tí màá máa tẹ̀lé yín. Mi ò lówó kankan tí mo fẹ́ fún yín. Tí bá tiẹ̀ ni mo fẹ́ fún yín lówó gan, màá gba change lọ́wọ́ yín ni. Tí kankan nu yín bá ń gbọ́ Yorùbá, ṣó ti yé yín bẹ́ẹ̀. Kò sí wàhálà. Kaokudi, àwa máa fún ìwọ ní change. Bẹ́ẹ̀ ni change á wà. Change á wà. Ẹ̀yin yìí máa burú kẹ̀. Nígbà tí mo ní pé kò sówó kankan lọ́wọ́ mi ẹ̀ tún ní ẹ máa fún mi change. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ free mi. Change á wà. Àti ìyàbò. Kaokudi. Alakaokasuwa. Àṣírí ya. Ohun tí mo ní ìdí ìrànlọ́wọ́ kan tún ní kí n mú tọwọ́ mi wá. Sísá, nǹkan ti bọ́lẹ̀ lọ́wọ́ yín lẹ́yìn o. Níbo?
ló ṣe yín, kí ló jábọ́? Lọ́wọ́ yín lọ́wọ́ ìsàlẹ̀ báyìí, ẹ yí báyìí ẹ lè rí níbi ọwọ́ ẹbí ẹsẹ̀ yé. Kí ló ṣe yín? Kí ló jábọ́? Mo fẹ́ tú kiri ìwò. Kí lẹ fẹ́ tú? Kiri. Start ẹ yí sí mi yẹn. Mo fẹ́ sí. Ṣé ṣe pé o wọ wèrè ṣá? Mi ò wọ wèrè, ìgò tẹ ṣí sí mi ni mo fẹ́ ṣí orí ìgò. Tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣí nǹkan tó fẹ́ tú nǹkan wò, ṣé bírú ìwọ yìí ló ń sọ ni? Báwo ni mo ṣe jẹ́ tí mi ò lè tú wò? Bẹ́ẹ̀ ṣe kí n kàyàn kùnrin yẹn tẹ́ fi sọ nǹkan tó pọ̀ nù. Ìwọ ló bá sọ yìí tó bá gbà fún mi o. Ọmọ orírìn ní ọjà tiẹ̀ ló ta o. Fún 2 hours sọ yìí tó máa gbà. Half a day sọ yìí tó máa gbà. Overnight sọ yìí tó máa gbà. Bóyá rí nìyẹn o. Tí alábàágbé ni ṣọlẹ̀ kéékèèké á máa gorí ẹni. Bí wọ́n ṣe wà iṣó dání 5,000 naira. Mo lè fún ẹ 10,000. Níbo ló ti fẹ́ rí 10,000? Kébì ti fẹ́ ara tá à ń sọ nìyẹn sẹ́ẹ̀. Ara tá à ń sọ nìyẹn sẹ́ẹ̀. Gbò tó bá gbé ẹsẹ̀ kọ́kọ́ jábí tó wà yẹn. Ṣọ́kọ ti kàn mí lábùkù. Mo fẹ́ ṣú ẹ gangan, mo fẹ́ kó o mọ̀ pé owó rẹ o. Tó bá máa fi rí mi ní ọ̀túnla sí ọjọ́ mẹ́rin èmi tó ń wo ìkọlù máa wò mọ́tò ni màá wá fi gbé ẹ. Tó bá jẹ́ pé orí ẹ gbà o. Ó rè. Owó olówó tó fi rán ẹ ṣẹ́. Ó ní 10,000 gbà. Wọ́n mú fún. Ṣé o tún wá mọ̀ tó fọ́ ni? Mo lè fún ẹ ní 15,000. Mo lè fún ẹ 20. Kékeré lélẹ́yìí o. Mi ṣeré o. Àmọ́ tí bá máa fún ẹ ní 20,000 naira, àjọ máa sùn mọ́jú lé o. O máa tẹ̀lé mi délé ọ̀dọ̀ mi, a máa jọ sùn ni o. Tó bá di bí 5 a.m. láàárọ̀, o lè máa lọ o. Àmọ́ tí bá fún ẹ 20, àjọ máa wà nulẹ̀ ni o. Gbogbo tọ́lọ̀ bá dẹ̀ ní kájọ ṣe fúnra àjọ máa ṣe. Má tú o. O ní 20,000. O ní 20,000 ẹ pè. Ní ìkú lágbára. Ní bá ṣe ṣúkẹ́ náà, máa rọra dìde. Mi lágbára, àbàkáṣájọ wà mọ́jú. Ṣúkẹ́ ni. O ti agree pé 20,000. 20,000 máa fún ẹ, o ṣáà ti gba 10,000 advance ló gbà yẹn. Mo lè fún ẹ 100. O ní 100. Wàláì, tó bá máa fi tó ọ̀túnla, tó máa fi tó bí aago mẹ́rin ní ọ̀túnla, mo lè fún ẹ 100,000. Ẹ máa rí láàárọ̀. Tó bá fi tó ọ̀túnla láago mẹ́rin máa fún ẹ 100. Gary, mo èrò bí ìyá yìí ṣe ń gàdí. Mo kò náà ní wàá ti gbọ́ lọ́nà lọ́gàá. Ìtorí ẹ̀ ni mo ṣe máa ń wọ́mọ̀ tó bá lẹ́yìn tí fíìmù tó ẹ̀ bá tóbi dáadáa nítorí kó o lè gbára dúró ní tó bá jọ́ pọ̀ tó ṣe pẹ́ ẹlí ni kò ní lè dúró mọ́ ó rí bí wọ́n ṣe dúró. Sinmi báwo wọ́n mọ̀ ká ti ń sinmi látàárọ̀ àti ń sinmi fún bíi 10 minutes báyìí ó lèmi náà ṣe wọ gbogbo eléyìí ìwọ náà ṣe wọ eléyìí ó mọ tá a máa ṣe nísìn kó tó di pé mo jẹun tí mo fẹ́ jẹ yìí jẹ́ ká lọ sí kan sí kí n tarí gun ẹ̀ kí n tún lọ dọ́gì. Kí ló wí? Mo fẹ́ lọ dọ́gì. Yasari tún ṣe dọ́gì. Ó jọ mo fẹ́ fún mi. Ó ṣe dé! Ó lè sinmi sẹ́. Ṣé ń ṣe pé nǹkan ń ṣe ẹ́? Nǹkan ò ṣe mí. Ó lè sinmi ní nǹkan tó ń ṣe mí náà nìwọ yìí. Yasari ṣe kan sí jọ. Ó jọ má sọ̀rọ̀ tí ó sì inú ìwé jàre. Lẹ́nu sísìn ta bẹ̀rẹ̀, ó ti ṣọwọ́ 4. Ṣé yẹn ò tó ni? 4 báwo 4 ò pọ̀. Mi ò tí ì ṣe làjì 15 ni màá ṣe. Kí ló wí? 15 ni màá ṣe. Mo ti fún ẹ ní 15,000, máa fún ẹ ní 5. Ṣọ́ọ̀bù 20,000 làdé wa. Má ṣe 15, màá wá fún ẹ ní èní 5 pé kó máa mú 5 tó kù lọ. Ẹ ṣé 1,000 ní per round. Èmi ò gbọ́ o, èmi ò mọ̀ o. Wo tó bá jẹ́ pé ní tó máa pa ló ń wá, èmi ò ṣe pa o. Mi ò ṣe pa rárá ni wojú mi dáadáa, mi ò ṣe pa. Wo mi ò ṣe mọ́. Òní rẹ̀, wọ́n fi kàn tẹ́gbẹ́tẹ́kì nílẹ̀. Ṣé bí bàtà fẹ́ wọlé ṣe bó ní bó ṣe lẹ́nu tó lẹ́ 15 ni màá ṣe. Mo ti fún ẹ ní 15,000, má ṣe 15. Má ṣe 15. Ọ̀dà èmi ni mi ò ṣe. Bẹ́ẹ̀? Mi ò ṣe. Sórí ẹ̀ burú. Mi ò ṣe. Orí ẹ̀dá ó ṣe olórí burúkú ni ẹni. Ìwọ gangan ni wèrè. Bàbá ẹ ní wèrè. Ìgbà tájọ́ negotiate ọmọ orí ní ẹ̀mí ọ̀rọ̀ ayé má gún ẹ̀ gidi. Bàbá mi ni wèrè, ṣé bàbá mi ló ṣe dọ́gì kiri tó lóun máa ṣe 15 rounds. Ṣé bàbá ẹ ló gbowó lọ́wọ́ mi? Bàbá ẹ ló gbà 15,000 lọ́wọ́ mi. Kówó ẹ̀ ń gbà yẹn kó ṣe dọ́gì pẹ̀lú. Orí ẹ̀ lè jà lù. Àbáṣe bọ́lọ̀ sálọ àbúrò yìí sálọ bẹ̀. Kò lè ṣẹlẹ̀. Olórí burúkú ló fẹ́ yàtọ̀. Wọ́n bí èṣù fẹ́ bẹ́ẹ̀ gbé òun ní kò sáyé. Tọ́jà góńgó fún ẹ̀ ní mo sọ, adúró bẹ̀. Àbọ̀ jáwé rẹ̀ àbọ̀. Ọ̀ya máa jẹ́ wọlé. Báńkà ṣọ́ mi. Kí ló ṣẹlẹ̀ gan pàápàá?
pàápàá yìí ti dẹ́rù bàwá náà bọ̀dá Sam kí ló dé. ìyá náà fi kí ni gbogbo ilé báyìí. wèrè ní kẹ́ẹ̀bí léèrè pé kí ló ṣe tó fi sáré káàkiri wèrè ní kẹ́ẹ̀bí káwọn ará lẹ́sùn kí ló dé. ẹ̀yin náà tiẹ̀ ń gbọ́ fàkà fokòfokò fàkà ní. olórí burúkú tó bá tiẹ̀ wá sọ̀rọ̀ fàkà fokò ṣé wọ́n ilé bò tún lè kó máa sọ. Sàámú. ó ṣòrí bí orí ọ̀ka wèrè fàkà fokò fàkà bàbá ìṣòrí burúkú o. wèrè ní kẹ́ẹ̀ bá mi bí léèrè ìpè kí ni nǹkan tó ṣe tó fi sáré káàkiri táwọn ilébò fífi sọ pé fètòfètò kàkàdí oníkẹ́ bá mi bí ẹ bá bí. kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ ní kó ṣàbà ń kaṣọ mi kó bá ń kẹrù mi tó wà lọ́wọ́ ẹ̀ oníṣekúṣe. aṣọ kí ni gan-an ohun tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ ẹ sọ fún wa obìnrin ní gbogbo wa ẹ jẹ́ àmọ́ ohun tó ṣẹlẹ̀ gangan. Sàámú. sá. dúró ṣe o ti ń fọṣọ ni. mi ò ṣe dry cleaner. kí ló wá ṣẹlẹ̀. mi ìmọ̀ báṣọ wèrè ìṣẹ̀fẹ́ bá mi mú kò yé mi aṣọ tí mo fọ aṣọ èèyàn ni mo fọṣọ gan lóòótọ́ tí ò bá ní jẹ́wọ́ mo ti jì lẹ́ẹ̀mẹrin ó lè kó ọmọ kànlá. sọ yẹ kó máa sọ gbogbo tó sọ lójú àwọn obìnrin ilé sọ yẹ kó máa sọ. ẹ wo bí láti bí síbí mo ti gbó láti bí síbí tí a rọ̀ bọ̀ ní bísà. kí ló wí. 15 ni màá ṣe tó ló ti gba 15,000. bẹ́ẹ̀ ni mo ti ṣe mẹ́rin òkú lẹ̀. bá ń kẹrù mi bá ń kaṣọ mi. Sàámú Sàámú tí mo dúró báyìí náà. dúró níjọ́ ló di alápàtà náà ọ̀fẹ́ spoil gbogbo community fún àbí. obìnrin wọlé lọ. ẹlẹ́wọ̀n bàbá ẹlẹ́wọ̀n bàbá ọmọ ọ̀dọ́ yìí fọ́kì fàkà fọ́kì. onímọ̀ fún yín ẹ̀yin nìkan ni mo fún ní rẹ́sipẹ̀tì ládùúgbò kì í sáwọn wèrè tó tó yìí kì í ṣe gbogbo àwọn wèrè yìí ẹ̀yin bẹ́ẹ̀ ni wèrè ní ìwọ yìí àbọ̀ lórí fún ẹ̀wọ̀. èmi ò kọ́ pálọ̀ lójú kò sí ni. ẹ̀rù ló ń bá mi kó dé wọ́n jẹ́ pé ó tún máa wọlé dé. wọ́pọ̀ kò tó bẹ́ẹ̀ anyway ibi tó wà náà dá security ti ń bẹ́nu ilé ó dùn ti dọ̀dá ń bára kìlọ̀ yọ wọ̀bù wọn bí dáa ọ mo ṣe jáde àdúgbò yìí ni. ẹ̀yin náà ní rí iná ojú tó yẹ kẹ́ ẹ fi rí iná ẹ máa fi tẹ̀lé. ọmọkùnrin yẹn burú sá. kí ló wá lọ́dọ̀ nàgbọ̀nàgbọ̀n sàn tí ò sówó kankan lọ rẹ̀ kò sówó lọ́wọ́ rẹ̀. kò sówó lọ́wọ́ ẹ̀ ó tún fẹ́ balẹ̀ ọba jẹ́. ṣé wọn mọ̀ tí wọ́n sọ pé lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy lẹ́gẹ́lẹ́gẹ́ ìdílé can demolish ni yóò bà kan jẹ́ fún ọ. ẹ wo ó fẹ́ balẹ̀ ó fẹ́ dàwó pátápátá ni. àwa tó wù yìí kò sí ti lè ṣe fún ẹ mo lè fún ẹ 50,000 mo lè fún ọ ní 100,000 bẹ́ẹ̀ ni tí tó o sì ní gbọ́ yà fún tí ì ní tẹ̀ yà fún. kí ló ń jẹ́ yà fún sa. a ní ní sí báyìí débi pé mo sọ ẹ ní sí báyìí èmi tí n bá fún ẹ ní 100,000 mí ní ọwọ́ mi ó di mi káfọ́ ni mí ní múná bí kankan adáradá wo nìyẹn. àdúrà. ìyá jẹ mí sá. èmi náà rí mo rí bẹ́ẹ̀. gbogbo bí ló ń ro mí. láì ṣe Julius Berger how many hours ló ti lò lọ́dọ̀ rẹ̀ gan. ẹ wo ó ti tó 5 hours tá ti wà lẹ́nu ẹ̀. 5 hours. bẹ́ẹ̀ ni sá. tó bá wà ló 24 hours nǹkan. ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀. ọlọ́run ò ní jẹ́ rí. ó burú gan. wọ́n ló yẹ. ó jí mi jìkúnjì ni. kò tún wá a tún máa pariwo àfi dọ́gì. ìrora sá. ó sọ bẹ́ẹ̀. iṣẹ́ ìmọ̀ ohun tó ń jẹ́ dọ́gì. dọ́gì mo mọ̀ òun ló dúdú ibi báyìí báyìí mo jà lọ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ dákùnlá ọlọ́run fẹ́ ń bọ̀ nǹkan rẹ̀ balẹ̀ sọ́gbọ́ ọkàn balẹ̀ kírìmù wo ló ń lò kírìmù wo ló ń lò. adé àgbọn mi sá. adé àgbọn ló ń lò bẹ́ẹ̀ ni sá. lórí báyìí ibi tí òòrùn ń pa tó ń rò òye ló mọ báyìí tí ẹ bá débi tí òòrùn ń kọ mo sá ń bọ̀ náà ń bọ̀ lóde mi ń bọ̀. tó bá bí yẹ ẹ̀dá ni mo sọ kó wá síbí kó ló fẹ́ wá káṣọ bó ṣe máa wá káṣọ ẹbí màá rí ẹ̀ tó ti bàjẹ́ yẹn lásán ló gbowó àbí kí ló ṣe tó ń pariwo èmi tó jẹ́ pé mo lè lọ 80 tí bá wà lórí dọ́gì steady má lọ 80
mi ní báyìí ṣe missionary mi ní báyìí ṣe praise the Lord mi ní báyìí ṣe tọ́jú ọ̀tọ̀ mo ṣí èrè. oṣù ẹ ní o. ṣé mo ní làákàyè ṣá alájídé mọ̀mọ́ wọlé wọ́n ní kémi má pa ọmọ wọ́n wá ní kọ́mọ ní ìṣònú yàrá wọn Sàámú yóò lọ́pọ̀lọ́ ṣá mo fọmọ ṣáláàjì ṣé làákàyè wá wà nínú nǹkan tí mò ń ṣe ṣá ọmọ wọ̀dù alájí lọ ọmọ wọ̀dù alájí lọ alájí láìṣẹ́ lómi mo lè jókòó sí bí mò ń retí pé kọ́mọ wa kọ́ aṣọ ṣó kì í ṣe pórí mi ti dàrú ṣá. Abẹ́gẹ́ ṣe sùúrù sá, ó máa dùn mí sá, ẹ̀wọ̀. Kí ni ó dùn? Gbogbo bẹ́ẹ̀ ti ń dùn mí. Wọ́n sọ bẹ́ẹ̀ bí gẹ̀ ní ọ. Ìsọ bẹ́ẹ̀ kí. Kí ló bí gẹ̀? Ó máa ń dùn bí gẹ̀ náà. Wọ́n sọ bẹ́ẹ̀ màdàmú. Ààrẹ ní sùúrù, ó dà ní sùúrù sá, ní sùúrù ẹ̀ ní sùúrù. Ìwọ sọ èdè ìjọ, ó jẹ́ kó dọ̀là sá. Ọ̀la kí ni? Lẹ́yìn àláàtì. Mo ti sẹ́ndì owó sí ọ. Ibi mo fi rìsíìtì hàn lórí fóònù mi ní sí. Kí ló ti báyìí fún? Lọ́wọ́ tí ìṣòwò kéke. Èlò lówó tó ṣe? 12.5. Kí ìṣòwò kéke. Owó kékeré ni sá, tó bá jẹ́ yẹn ni sá. Kí ni máa ṣe dùn fún? Alájí Alájí. Olóhùn. Ṣàlejò wa lọ. Àlejò kọ̀ọ̀kọ̀ sẹ́yìn kan. Sàmúni èlò àtẹ́ǹdì sí. Níbi kí tún lọ bẹ ọba àmúdìdẹ. Ó tayé ní sùúrù sá. Ẹni sùúrù sá. Ẹ má yí bẹ́ẹ̀ má yí bẹ́ẹ̀ sá. Ẹ má yí bẹ́ẹ̀. Jáde dọ̀gí. Sá dọ̀gí báwo? Ṣé bẹ́ẹ̀ náà wọ́n fọwọ́ sí dọ̀gí ni? Ó ti wà tipẹ́. Ó ti wà tipẹ́. Kọ̀ọ̀kan ló kọ́ ni style pọ̀ látàyè ó ti pẹ́ lọ́kìpá. Ayé yẹn má jà ṣe dọ̀gí ti ṣàkóso. Ẹ má ṣe yà ó dà ẹ má bọ̀ lókè. Ní ìwà kí n tẹ̀lé kọ́ mi. Iye. Abájọ ọwọ́ aṣọ àwítà yìí ó lóun sẹ́ ẹ̀bẹ̀rẹ̀ nǹkan tó dáa tó báyìí bá ṣe mẹ́fà léraléra díẹ̀ tí mi níjọ́ rẹ̀ rárá ló tó kó sàmúkẹ́ ó sì mú ọmọ lọ́wọ́ ọmọ tó fà ìbátá láyìí ó sì Ibo ló wà? Ó tiẹ̀ sí. Bọ́ńkọ́ bọ́ síta mi yọ. Àgbẹ̀sùn wà lọ complete iṣẹ́ máa ṣe pẹ́ mẹ́rin mọ ìṣọ́ ikùn mọ́kànlá máa ṣe. Àgbẹ̀sùn. Kí ló ṣe? Àgbẹ̀sùn. Mo dákọ̀. Àgbẹ̀sùn. Yẹ́! Mo dákọ̀. Èrè ńlá wo àjànàkú ṣubú lè dìde. Mo dákọ̀ tó lọ́dọ̀. Kí ló ṣe ní àti sàmú? Omi àtàbí ti bá wà lájú. Olórí burúkú ti pa yọ. Alájí ti pa yọ. Ọmọbìnrin tó wọlé sísìn. Alájí ti pa. Sọ́ọ̀tì pa yọ. Délé. Alájí pàtàlẹ́. What? Wọ́n ti rún ọmọ pa. Are you sure? I am very sure. Nínú ilé yìí o. nínú ilé ẹ farabalẹ̀. Ojú yìí ni mo sọ pé mo ṣe mẹ́rin. Láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, Alájí ti jí ọmọ ẹ̀ pẹ́. Hello. Exactly. Ẹ máa bá mi kọ́ officers mẹ́rin bọ̀ ní ìsinsìnyí. Ẹ jẹ́ kó jẹ́ mẹ́jọ. Mẹ́rin right now. Ẹ jẹ́ kó jẹ́ mẹ́jọ. Ogun ti dé sí community. Èmi ni máa pààyè ibi jẹsẹ̀ tí máa pààyè ra wa lẹ́yìn ẹ̀yìn bíi ìfẹ́ mi ẹ̀yìn tẹ́mi gbóngúlẹ̀ ẹ̀yìn tí mo rò pàgbà gidi ní ládùúgbò àṣàgbà orí burúkú nìyí. Sàmú ẹ̀jẹ̀ pọ́nmọ́ lọ́wọ́. Èmi pọ́nmọ́ lẹ́fù wo lẹ́nu tẹ́fù pọ́nmọ́ lọ́wọ́ ṣé orí ẹ̀ lẹ́nu ọjà ẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀dùn wọlé pọ́ngìlà yẹn fi nọmọ lọ́wọ́. Ṣé o ti pa ọmọ tán? Ṣé o kàn rẹ́ skill life ẹ ni? Mo mọ̀ pé ọmọ yìí mi ti mọ̀ tó bá ṣe é ṣe
tó bá wá lọ ṣẹlẹ̀ tí wọ́n bá lọ gé ìwà tó bá fi wá sínú sẹ́ẹ̀lì kan náà Ọlọ́run kí ló bá ṣe má pa yín dànù ni kí ni máa ṣe Sàámú má pa yín dànù ni. sọ́mọ pé wọ́n ní lọ́ọ̀yà sá. ṣé ẹ mọ̀ pé inú station ẹ̀ lé ju àtẹ̀ǹpa ẹ̀wọ̀ báyìí. kò sí wàhálà. ọlá àkọ́tẹ́ǹjì ọlá àgbà tó wà nínú ọ́fíìsì ni o tẹ́lẹ̀ tí wọ́n pariwo báyìí ní station. ẹ wo bàbá yìí tẹ́. ìgbọ́n. Délé bọ̀dà Délé kí ló ń ṣe yìí. Délé kí ni túmọ̀ ilé ìkẹ́ ìṣe ọ́fíìsà Délé ṣe bébì ni mo pè yín tí mo jẹ́ kẹ́mọ̀ kó bàbá yìí ti pààyàn sínú ilé tí oṣù wáyé kẹ́ mú mi dé bí ẹjọ́. àánú ẹ̀yin méjèèjì ṣe mí àánú yín ṣe mí ṣẹ́rí tọ́mọ yẹn bá fi lè kú ní hospital tó wà yẹn. ẹ̀wọ̀n straight ń lẹ lọ mi tí mọ decision ọ̀gá lórí ọ̀rọ̀ yìí méjèèjì. Dèjẹ́ fún mọ̀ wípé wọn ló pa. owó lè bẹ̀rẹ̀ àwọn wo ni àwọn ẹni. àwọn tí mo bá yín sọ̀rọ̀ wọn ní wọn làwọn ẹ̀kọ́. báwo la jọ kí ló ń dún ṣe mí. wọ́n lọ bẹ́ẹ̀ mọ́. ọ̀gá sá ọ̀gá ẹjọ́ 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 ìwọ aṣẹ́wó ṣì ẹlẹ́dàá mi dẹ̀ máa dà fún àbí tí bá lóní méjì pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n aṣẹ́wó burúkú aṣẹ́wó. ìjọ kí ló fi kó disturb ẹni ẹni bí. mo ní kí wọ́n obìnrin ti jí ní jàre. bóyá wọn lè ṣe ní wọn tún. Okay. Era sister. Ẹ pẹ̀lẹ́ mi. Ẹ jọ̀ọ́, ṣé ẹ ti lè sọ̀rọ̀ báyìí sí? Because látànà tó ti gbé yín dé báyìí lèmi ti wá ń bíṣẹ́. Mi ò dẹ̀ tí lọ látànà yẹn because mo ní interest nínú reason tó fi gbé yín wá gangan. Torí gbà tó máa gbé yín dé lánàá, ẹ ga dídé ni o. So ẹ jọ̀ọ́ máa kí gangan ló ṣẹlẹ̀ tó fi rush yẹn wá. ẹ má ṣe yẹ ó dá ẹ máa bọ̀ lókè máa bọ̀ lókè. ní ìwà kí n tẹ̀lé kọ́ mi n tẹ̀lé kọ́ mi. túbú mi rántí kò burúkú. Sista! Sista! Dọ́kọ̀! Sista! Dọ́kọ̀! mo sọ́ọ̀rì fún yín gan ọlọ́run ẹnu yìí mo kí n kú oríire ọlọ́run yọ yín torí pé ọmọbìnrin yẹn ó ti jí ní hospital ẹ kàn imagine ká ní kò jí kí ọ̀rẹ́ kó máa ṣẹlẹ̀ sí yín. ayé wọn ò bá bàjẹ́ ni ká ní kò jí ayé wọn ò bá ń ráúráú. tí ọba ta sí bí ni. ẹ jẹ́ kájọ máa wò. ẹ̀yin méjèèjì kò sí yàtọ̀ nù yín. tó ọ̀rẹ́dì ẹ̀wọ̀n ẹ̀yin méjèèjì máa lọ. wọ́n máa lo ẹ̀wọ̀n ni. ẹ̀yin làánú mi wá ń ṣe jù because tọ́mọbìnrin bá kú ẹjọ́ pẹ́ pa àwọn máa dá fún yín tí wọ́n bá fún yín lẹ́wọ̀n 20 years ṣẹ́gun pẹ́lú 20 years mọ̀ láyé báyìí. wọ́n lè lo 3 years lẹ́wọ̀n kan. máa gùn sá máa gbé lójú bẹ́ẹ̀ lọ sá. ṣẹ́gun kan máa kú sínú ẹ̀wọ̀n ni. máa gbé bẹ́ẹ̀ lọ sá. nínú ẹ̀wọ̀n ni mò ń sọ ìwọ ńkọ́ ìwọ tó ń sọ tiwọn ìwọ tó jọmọ kékeré tí fúnṣù ẹ bright tó ń lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ẹni gbọ́dọ̀ wọn akọ yín ẹ kúrò lọ́fíìsì rẹ kó ẹ má lọ ní má lọ ní. ọ̀gá sà ọ̀gá bàbá burúkú yìí obìnrin ló máa báyé wọn jẹ wọn kì í rọmú wọn dẹ̀ rídìí ọmọ sítáàfù yín obìnrin tó wà bí tó láyà báyìí níbí wọ́n ti gba nọ́mbà ẹ o. Sàámú wọ́n ti gba nọ́mbà ẹ o. àṣẹṣe yóò gbọ́dọ̀ gba nọ́mbà èèyàn mọ́ ni. lè kí ni ìtọ́kọ̀ fún mi sáyẹ̀ ni mo sọ wọ́n ti gba nọ́mbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba o. anyway mi ò ní kọ́ọ̀sì láti bẹ̀rù ìgbọ́sọmọ yẹn náà orí ẹ̀ pé ó létí ó dẹ̀ lójú ó mọ kéèsì tó gbé yín débi ó mọ pé ṣẹlẹ̀ kí obìnrin ẹgbẹ́ nǹkan wọlé tẹ̀lé bá yẹ̀ jẹ́. ó ní sà. èmi ti ṣe tẹ́lẹ̀ bá lóye ṣe kó mi tẹ̀ jáde lọ́fíìsì mi. èmi mo ṣe mẹ́rin kò sùn tó ṣọmọ ẹsẹ̀ yọkàn pápátọ́ wọlé ẹgbẹ́ mi. Hello sir. All right sir, àlàáfíà ni sir. Yeah, he's here sir. Morning, sir. Yes, sir. Mo ti lọ sí ọ́fíìsì láàárọ̀ yìí, sir. Yes, sir. Yes, mo ti send àwọn mails yẹn, sir. Okay, sir. All clear, sir. All clear. What happened? Ta ló wà ńbẹ̀? Àwọn oníṣẹ́ tó máa tọrọ káàkiri àdúgbò ẹ̀yìn náà. Èmi ò tọrọ owó. Èmi ò wà dúwọ́ tọrọ owó o. Àbúrò mi ló nínú ilé yìí o. Àbúrò mi ló ní bí ọ̀gá yín ni mo jẹ́. What is this now? I am who I am. I am who I am. Who are you? Gẹ́tẹ́ mi jọ. Mi ò lè gẹ́tẹ́ orí ẹ̀ bàjẹ́ nínú ilé àbúrò mi. Níbo? Nínú ilé àbúrò tèmi. Don't talk to me like that again. What do you want? What do you want? It's okay. What do you mean? Who is this? Who is this thing? Who is this thing? No. Tó bá jẹ́ tí n lo pè mí ó ti ẹ̀ bẹ́tà.
orí ẹ̀ ò pé ọjẹ́ òṣì. Okay, no Mo kò problem. máa insult mi jù bẹ́ẹ̀. Nuisance yẹn, Mr. Man. Àwọn ètò yìí ń lò fún mi yẹn dà. Ìbẹ̀rù ló ń ṣe. Kúkú bú mi kankan kájọ búra wa. Bú mi kájọ búra wa. Mr. kí lẹ fẹ́ gangan? God bless you, kò ní bàjẹ́ fún yín o. Mi mọ̀ bóyá torí pé bóyá ojú èmi àti yín mi mọ̀ rí sí. Ojú wa fẹ́ jọra. Ṣé ìyá mi bí yín síbi kan síta? Mi ò mẹ́yìn o. Mèmí rí. Náà ń wò náà kó a lè mọ̀ra nítorí ojú yẹn. Kò sí kan méjì ju pé ẹni tó ní ilé yìí àbúrò tèmi ló jẹ́. Òun ló dẹ̀ ní pé kí wálé nì. Rárá, ó ní wọ́n ní jẹta. Ìbí tí bá débi ní ìjẹta, ìgbé ayé mi máa yàtọ̀, òpó máa ta ayé mi jẹ. Àmọ́ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀, mo ṣáà ní problem, èèyàn kú fún mi nílé, èèyàn ṣáà kú fún mi nílé, òní mi ṣe lè wá síbi. Òní mo ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wá ń sọ gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ yìí. Èmi ni mo rán níwèé o, ẹni tó wà bí èmi mo rán níwèé. Akọ̀wé àwọn tó ń ṣe àṣẹwó ní Danger Line. Akọ̀wé àwọn tó ń ṣe àṣẹwó. Hello, sir. Hello, Mr. Man. Will you go straight to the point? Ìgbà tó ti jáde tó ti rẹ́rìn tó sọ̀rọ̀ ni mo ti mọ̀ pé problem wà. Kó o tó ṣe rùngbọ̀n bí rùngbọ̀n mẹ́ẹ̀. Ẹ ṣòro mọ́. Okay. Mr. Adejet, mo sọ fún yín. Let this man go. Ẹ kí máa yìí máa lọ. Inú ẹbí mi ewu ẹ̀rọ. Inú ẹbí mi. Wúwo yìí wo bóyá lókò gbogbo wèrè. Mr. Man. Kò sí wàhálà. Kò sí wàhálà. Láti ojú èmi àti ẹ. Kó tó ṣojú bí ojú ẹlẹ́dẹ̀. Oh my God. Mr. Èmi ẹlẹ́dẹ̀. It's okay. No problem. Mr. ẹni tẹ́ ń béèrè sá wọn ò sí nílé wọ́n ti travel láti 2 days ago. Ṣé lóòótọ́ ló travel tó ló máa travel ní ọjọ́ kẹta? Wọ́n ti travel. Ó travel lóòótọ́. Wọ́n ò sí around. Mr. Adejet, you are the man divulge information. Sorry. Orí ẹ̀ bàjẹ́ dànù. Kó tó ṣèrù gbọ̀ bí irun gan mẹ́ẹ̀. Ọ̀rọ̀ ojú ẹlẹ́bi ojú bu abu. Wow. Aya kí ni Mr. Adejet? Ṣé sọ fún ti pé máa sọ̀rọ̀ sí mi ni? Ó bá padà kàbùkù. Olójú dúdú òsì. Ẹyẹ fílẹ̀ kò sí wàhálà. Ó bá padà kàbùkù ni. Kò sí wàhálà. Kò sí wàhálà. Jíìpù tó fẹ́ fún mi. Ẹsẹ̀ tó náà kò kọjá ibi tó wà. Ẹ̀yà buabu. Tani lẹ́yìn ẹ̀bùn ìgbùgbù òsì. Mo dáná. Leave this. Don't worry. Mr. No, don't worry. Mr. Ẹ máa lọ. No problem. Ọba kan fún ọsọ. Wàhálà ẹ̀. He's a nuisance. No wàhálà, no problem. Ẹ ti lè lọ fún mi. Ó máa fara fún àbùkù. Díẹ̀ ló kù kí wọ́n lè ṣe gbọ́. A ò rí ajá bingo. Ayé mi dẹ̀ padà bàjẹ́ torí Ọlọ́run. Bọ́dá Sàámú, abroad ni mò ń gbé. Mo máa padà ní ọ̀túnla. Ẹ make sure pé rí mi nílé. Gbogbo nǹkan tó bá wà ní kàwọ́ mi, mo máa ṣe fún yín. Ayé mi bàjẹ́ torí ìṣekúṣe. Tí ká wá sọ pé obìnrin ló bá ayé mi jẹ́ báyìí torí Ọlọ́run. Ọmọ ìdẹ sọ wípé ó máa tó ayé mi ṣe báyìí torí Ọlọ́run. Kí mo fẹ́ ṣe? Ta ló ń ṣe mí náà? Ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi bó pẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Máa gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbówó
la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòye òjò lóòótọ́. Èrè lójú o.